ológe lórí ìkànnì LTV ní ìlú Èkó. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ máa wo Bisi ológe. Ladies and gentlemen, nítorí ìmọ́lẹ̀ gómìnà wa tuntun, àfọ̀pẹ́ fọ́lọ́run lọ́kàtí lóhùn wa ẹni ṣòkun yanu mú ẹni tààrà dé yọ bàtà wa lọ́mọ wọ̀ ọ̀nà tọ́jú wa ó sì fẹ́ bùn ìfẹ́ ṣe tọ́jú wa sí àwọn ṣe ẹ pàtẹ́wọ́ fún ayé ẹ pàtẹ́wọ́ fún ayé. Your Eminence, the most traditional of all traditional rulers, one of the finest south of the Sahara and north of the Limpopo. Àwọn ọmọ ìtàn ọba jọba lọ o, ọba jọba lọ o, ẹgbẹ́ ṣe kábíyèsí o. Kábíyèsí eléyìí ó kàwé, ó lajú, ó mọ̀yàn, èèyàn mọ̀ ọ́. Mo lè wọ́n tún gbogbo àwọn olórí pátápátá gbogbo tí wọ́n lórí ke. Lórí ọ̀rọ̀ kábíyèsí, kí ló tún kù tí ó sọ? Kí ló tún kù tí ó sọ? Ẹ̀yìn tá a bẹ lórí ẹ̀mí wúyẹ́. Ẹ ṣé lọ kábíyèsí, láì fi àsìkò ṣòfò. Your Royal Majesty, ìgbà míì àyè á wà kò ní sọ̀rọ̀, ìgbà míì ọ̀rọ̀ á wà kò ní sáyè, irú èní báyìí ọ̀rọ̀ wà àmọ́ kò sáyè. Àwa kí yín ní kábíyèsí pé nílùú lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pé ìyà tó jẹ wá tó, òṣì tó ṣe wá tó, Atiku ṣàánú wa, ìyà tó jẹ wá tó, pé ìlú ò rọgbọ, ebi nílùú, àwọn gbọ́mọgbọ́mọ kò síbi tí wọn ò sí, ìlú ò tòrò, ebi, àìní, ìdààmú, wàhálà, olè jíjà, gbogbo ẹ̀ ló everywhere àkábíyèsí pé ta lọ́lọ́run fẹ́ rán sí wa. Òun náà ni. Pẹ̀lú ọ̀rọ̀ tí kábíyèsí sọ yẹn, ọ̀rọ̀ yẹn gborin, àbí kò gborin? Ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù, bàbá ti ṣe o. Kábíyèsí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn, lágbára Ọlọ́run, jòkó yín May 29 ní Aso Rock, ó máa gàdúrà lọ. Láì fi àsìkò ṣòfò pẹ̀lú ètí bàbá tẹ̀sán inú mi tutù. Inú mi tutù torí ọmọ ọlọ́ṣà wà tí mo ti lé láti jọ ìtẹ́lẹ̀ tí mo máa kúkú fẹ́. Láì fi múra sí tèmi.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.